ọ̀gbẹ́ni Kúnlé Afọ́ọ̀ ló lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel lónìí lẹ́yìn tí ó kí wọ́n ń bẹ̀ tán wọ́n bá jọ fi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ ìyá àbèjì ọmọ aráyé le. fún àǹfààní èyí tí ẹ ti ń béèrè pé ìyá àbèjì ọmọ aráyé le ń kọ́ wípé ó tójọ́ méjì tójọ́ mẹ́ta ẹ̀jẹ̀ àjọ fi ẹsẹ̀ kan débẹ̀ ká lọ bá ìyá àbèjì ọmọ aráyé le nù lé o ẹ kú lé o. Báwo lára yín sí? Wọ́n dé wọ́n ní. Nínú ìyá àbèjì dùn ara wọn tún yá gágá yàtọ̀ nígbà tí wọ́n rí ọ̀gbẹ́ni Kúnlé Afọ́ọ̀ wọn ló tójọ́ méjì tójọ́ mẹ́ta wọ́n dì mọ́ra wọn gbàgì ìyá àtọmọ àbẹ́ẹ̀ rí wọn inú wọn dùn àǹtí Rónkẹ́ náà wà lé o àbá àǹtí Rónkẹ́ lé o ọjọ́ ìṣeun àǹtí Rónkẹ́ máa pọ̀ ọjọ́ mẹ́ta ṣọwọ́ ń yá o olúwa ṣeun pé àtúnríra wa ní ayọ̀ àti àlàáfíà Àgbàlá Gabriel náà rí àwọn náà dọ̀bálẹ̀ fún màmá ẹ̀kọ́ náà ìbábọ̀ ní ara òde bí inú màmá náà ń tún màmá ní ẹ̀ ṣeun ogún ìtọ́jú ní gbogbo ìgbà máa ń ṣàdúrà fún inú gbogbo wọn ń dùn ilé àti ayọ̀ gbogbo ò ní bàjẹ́ inú ayọ̀ láwọn máa wà àwọn ò ní bàjẹ́ àmín. Ntọ́hún fi lè gbéra jẹ́ bọ́ọ̀dù. Ẹ̀rí mọ́tò wáyé lọ́dọ̀ mi. Báàkì ni. Ìyá mi jẹ́ ẹ̀ sọ kéré ni. Ibẹ̀ la máa gbé. Ẹ̀yin náà wá bá. Sọ́lá bí àyè. Ẹ̀pẹ̀lẹ̀. Nítorí pé nǹkan tí bá ti lè rí ẹ̀yìn èèyàn mi láì wà ní a ṣe parí program ní Wednesday ṣe parí program ní Wednesday. Ìkútó ìyàwó rẹ̀ àti ẹ̀dùpẹ́ àwọn àdúpẹ́ mi gbogbo ètò Ọlọ́run àṣẹ mi lọ́wọ́. Ìyá ẹ̀ fresh o kílẹ̀ ń lò. Ìgbàkúlẹ̀ rí bá fresh Ọlọ́run mọ̀ kọ́. Ọlọ́run ẹ̀ fresh. Ẹ wà pa. Ìgbàkúlẹ̀ bí ẹ̀ fresh bẹ̀ wá. Fresh skin. Ẹ pẹ̀lẹ́ ṣe báwo ni gbogbo nǹkan. Mo ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ti ń ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi ò rí báyìí mo ti ń sọ̀rọ̀ dáadáa nísìn. Ọlọ́run àṣẹ láṣẹ pé dáàdi ẹ̀ kò ṣe. Ẹ jẹ́ kí Ọlọ́run mi lẹ́mú ayọ̀ kọ́dà. Ẹ jẹ́ kí Ọlọ́run ni. Mo ti rí tipẹ́ o. Bẹ́ẹ̀ ni ó ti pẹ́ o. Àmọ́ èdè ó yà mí lẹ́nu. Ó yà mí lẹ́nu pé mo lọ ní mo ní lémi ìṣẹ̀. Màá wá wọn. Tó yẹ kẹ́ ẹ tọ́jú ẹ̀ jẹ́nẹ́tọ̀ yìí dà. Kò sẹ́pọ̀. Epo ti wọ́n. Àǹtí Rónkẹ́. Sister, how are you? Sọ́mọ ẹ̀ ní. Ẹ jẹ́ fọ́rẹ̀ o. Ẹ kú tọ́jú mọ́ mi. Ìyá wa. Ẹ kú àdúró tì. Nítorí ẹni tó bá ń dúró ti àgbàlagbà. Òun gangan ní iṣẹ́. Òun ní iṣẹ́. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run inú mi dùn. ẹ̀yin ilẹ̀ kú iṣẹ́ kọ́ ló ń bá wa dẹ̀yìn náà lágbà kágbà tí yín náà má di rádaràdà torí àgbọ̀dọ̀ purọ́ o you are really trying Ọlọ́run àwọn wá kọ́ ṣe rí ntọ́lọ́run pe àwọn fún ni ntọ́lọ́run pe ẹ̀yin náà fún ni ṣùgbọ́n ṣe àmọ̀kẹ́ tọ́lọ́run bá pè wọ́n tí wọ́n bá ṣe kò sọ́lọ́pàá. Bẹ́ẹ̀ni. Kò sọ́lọ́pàá tọ́lọ́run bá pè wọ́n tí wọ́n bá ṣe kò sọ́lọ́pàá. But for him to devote himself, ẹ jẹ́ ká kí wọn káyìn wọn iṣẹ́ náà ń ṣe a lot sí mò ń wò wọ́n yálé ọ̀kan ìgbà tó wá yálé ọ̀kan lọ orí mi wú omi dẹ̀ ń jábọ́ lójú mi
I don't know what to say ju pé ká kàn máa gbàdúrà fún wọn pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ báwọn kọ́lọ̀ bá wa lọ́rẹ̀ mi gbogbo yín. gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé kí lè ṣeré ṣe kí ni wọ́n ṣe fún wọn sọ̀rọ̀ ẹ̀ mọ́ o in tí àwọn bàbá yìí ń ṣe àwọn tó kù wọn in tí wọ́n ń ṣe fún àwọn àgbàlagbà náà èmi ò sínú òṣèré o bẹ́ẹ̀ mo mọ̀ ń pẹ̀ dáadáa ohun tí wọ́n ń ṣe fáwọn àgbà òṣèré kódà tí èso òṣèré gan ó pọ̀ o èyí tí a bá gbé wá sórí afẹ́fẹ́ lè rí 30% là ń gbé wá 70% tó kù wọ́n ń ṣe lábẹ́nú. bẹ́ẹ̀ ni o. Kí ló ṣe fáwọn ìṣeré kí ni pé wọ́n rí kan níkan lẹ̀ ni dẹ̀ ilé ẹgbà ilé gbọ́ pé ẹ̀yin ò lè ran gbogbo ayé lọ́wọ́ tán kò possible we are not God àìsàn lọ́hùn Ọlọ́run ló wà nípò Ọlọ́run gbọ́dọ̀ nínú ọgbà yìí Ọlọ́run gan ò ṣe gbogbo ẹ̀ fún gbogbo èèyàn tán lẹ́ẹ̀kan náà màá ṣàánú fáwọn tí màá ṣàánú fún. bẹ́ẹ̀ni mọ́mì bíi mo travel mo ṣẹ̀ dé láìpẹ́ yìí bọ̀kẹ́ tó lọ ó ti ń lọ bí oṣù méjì àtàbọ̀ sí ẹnìkan wá pè mí ó send 50,000 pé kí n fún yín bẹ́ẹ̀ni so ìgbà tí mo wá dé wọn á ní máa yọjú sí yín èmi wà ní 50,000 yẹn lọ́wọ́ sí ṣùgbọ́n $50 màá fi fún yín ní $50 so ẹ̀rùn rè tí wọ́n bá ṣe ó yẹ kó tó 70,000. Ọlọ́run ìfẹ́ sílẹ̀ o ẹ̀yìn mọ̀ọ́sì ojúmọ́ yà láéláé lórúkọ Jésù iṣẹ́ àti ìdààmú kò ní yanú ẹbí yín Ọlọ́run á bá wa lọ́rọ̀ ẹ̀mí yín o ẹ ṣé gan ni. Bàbá padà bọ̀. Báwo di dandan mo ti mọ bí ó ti di dandan ẹ̀yin fáǹsì wa ìyá àbèjì ọmọ aráyé lèrè àwọn ọmọ wa wáyé ayé ò lè lè mọ́ wa o nítorí wọ́n ṣeré ìyá àbèjì ọmọ aráyé lè omi ìpè káyé lè mọ́ ọmọ aráyé ti dára fún wọn ọmọ aráyé dára sí wọn bẹ́ẹ̀ ni wọ́n ti dára sí wọn báyìí. màmá wọn ṣe dáadáa àwọn eré tó dẹ̀ ṣe ń gbà yẹn ìgbogbo yín lè fẹ́ràn sí lẹ́dẹ̀ nífẹ̀ẹ́ wọn ìfẹ́ yẹn ẹ má jẹ́ kó tán síbẹ̀ àwọn ṣeré bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ health wọn náà kọ́lọ́ba wa restore ẹ̀ gbogbo ẹ̀ ṣe dáadáa àwọn pásítọ̀ wa wọ́n ti gbìyànjú o ẹmọ yátìsì tán ti kọ́lé fún ẹmọ yátìsì tán ti gbé kúrò nípò tán wà sípò tó tún bọ́ sí ọwọ́ wájú dáadáa Ọlọ́run àdó tẹ̀yìn náà Ọlọ́run àdó tì ikú tó yáwó nípa yín gbogbo bẹ́ẹ̀ yẹ́rọ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ àwọn tẹ́ ìyọnú gbèkùn wọn ò ní wá torí ẹ̀bínú àwọn ọmọ yìí wọn ò ní torí ẹ̀bínú ẹ̀yin náà ẹ wò kò easy ní ìní sọ́jú bẹ́ẹ̀ lọ kò easy wà láì tẹ́ ń ṣe mo dúró lọ́jọ́ kan mo ní àfi kí n fún máa yé láwọ̀dù wà láì máa fún yín ọdún yìí náà because you deserve it you have done a lot of things àwọn náà ti ń ṣe ti pẹ́ ṣùgbọ́n pàtó ọ̀rí gbàgbọ́n wá ṣe bẹ́ẹ̀ dé ní 2 years ago táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú mi wọ́n ló comment àti náà náà mọ̀ ṣe wọn ẹ̀ pàmò àgbàlagbà mi à ẹ̀ lè mọ náà ṣe tọ̀ ok a máa pòsì díẹ̀ nù ẹ̀ ẹ mọ̀ rí díẹ̀ nù ẹ̀. ṣùgbọ́n àwa dúpẹ́ ńgbà tá a ti bẹ̀rẹ̀ sí ń ṣe bẹ́ẹ̀ náà àwọn ìrànlọ́wọ́ àwọn èèyàn náà tún wá kún ẹwù ẹ̀yin tẹ́ ẹ̀ hẹ́pù wa náà àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sàn bẹ́ẹ̀ bá ṣe ń tọwọ́ bá kó bá ẹ máa rówó jáde ẹ ní sàárẹ̀ o gbogbo ibi tó wù yín láti dé nílé ayé yín torí àìsàn wọn ní fi gbé yín dé. Àmín Jésù. Gbogbo owó tó wù yín láti kójọ láyé torí àìsàn wọn ní bá yín dáadé. Àmín Jésù. Ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o Ọlọ́run wà pẹ̀lú yín ó ń dùn wọn wá nú ẹ ṣe ràn wá lọ́wọ́ o ẹ ní fọmọ tí yín di Àmín Jésù. ẹ ní fàyàdé ẹ ní fọkọ di gbogbo tó ń múnú yín dùn kò ní dìbànújẹ́. Àmín Jésù. Pastor wa. I am happy. In fact, tèmi ló tún wá múnú mi dùn torí double combo la fi ṣe. Tábà ya lù yìí. Ọlọ́run. Tó èyí tó wá ní kókó tí mo fẹ́ sọ ni pé ti dé báyìí lórúkọ Jésù dídá ayé náà ní dìbà dídá àwọn òní wọnú ayé ogun àtẹwọ náà wọ́n di mímọ̀ nínú ayé ọba ibi gíga tọ́lọ́run mi lọ ó di dandan kíkà lùkú débẹ̀ dáàdì lórúkọ Jésù Ọlọ́run ni ẹ ń tẹ̀lé Ọlọ́run ni o ọba náà kò sì ní fi sílẹ̀ ẹ̀ní sì ṣe ẹ̀ní sì rìn ẹ ṣé o ẹ bá mi kí dáàdì wọ́n ṣe o wọ́n tíráì o wọ́n tíráì o wọ́n tíráì o wọ́n tíráì tí mo wá ń wí nísìnyí pé mo ti lè sọ̀rọ̀ nísìnyí
ẹ ti lè ṣeré báyìí mo mọ̀ bí mo tọ́ ní tíátà ò tọ́ lára èmi gan tí wọ́n mú bò ní àwọn story èmi àti wọn ti fàágàn ó lè wà ní industry tàbí kó gbé mi lọ location mo ní tí ayẹwo àti ẹsẹ̀ yìí bá ṣiṣẹ́ dáadáa mi lè gbé mi lọ location. màá pè yín síṣẹ́ láìpẹ́ yìí awo ti mọ bí wà wá bá mi gbé wọn láti bí wà tún dá wọn padà kò sí wàhálà máa pè yín jẹ́rìíṣẹ́ wa burú gan kò ń tán lára kò ń tán lára ẹ̀yàn wà ń dúbìlà ẹ̀sán ká tó bá tún wo fíìmù nǹkan lọ́dún ṣe lọ́dún ọkà tún lọ ọbẹ̀. wọ́n máa ń ronú ẹ̀ gan ibi tá a ní problem sí nìyẹn tí kò sí bó ṣe lè wà òkè tó bá ti rántí industry wọ́n máa kákò ìgbà yẹn lẹ́ máa rí tó máa quiet tó ń lè lọ́nu yàrá wọn kọ́ quiet kí ló ṣẹlẹ̀ grandma àwọn ọmọ wa ní ẹ má dá grandma lórí ọ̀rọ̀ kan. ṣé èyí ò lè sẹ́tọ̀ gbọ́dọ̀ fáwọn ọ̀yá ìkan ṣeré. dáadáa. bí o ju season film tó. bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ mẹ́tàlá ní 26. mo ti sọ́ngbà kan ní ti ẹ̀ mọ́. dáadáa. ẹ̀gbọ́n ìtọ́jà pé èmi ò sínú láì. lẹ́nì kan wà Doyin Amodu ó ṣe eré fáwọn àgbàgbà báyìí tó jẹ́ season yẹn wọ́n ṣe ní last year ọ̀tọ̀ nígbà yẹn ó dà pé àwọn ò tí ì fi ìtura so kò wọ́n bá pè é yín náà gbogbo àwọn bàbá àgbà fún wọn náà wà nù ẹ̀. ẹ ṣọ́ mo ti strong. Mo ti strong o. Láti kọ́ story o. Láti kọ́ story o. Ẹ wo àìmọye story tó ti wà nílẹ̀ báyìí. ẹ fún yàgá tí màmá kì í ṣe gan torí kò sí káàṣì. 00. àìsí káàṣì yẹn náà ló. ẹ lágbára. ọmọ mi ẹ má wọrí láìpẹ́ láì jìnnà ẹ gbóhùn mi.